ẹ ǹlẹ́ alàgbà. Yes sir. àmọ̀ báyìí rè. àdúpẹ́ dọ́lọ́n sà. ẹ kú ọjọ́ mẹ́ta o. àwa nìyẹn sà. ẹ kú ọjọ́ gbọ́rọ́ bí ọwọ́ aṣọ. àwa ni àbá. wọ́n júwe yín fún aláfi tọ̀yìn wá. ẹ jọ ẹ sọ orúkọ yín fún gbogbo àgbáyé. orúkọ tèmi ni Abdulmumin Badirudeen ni ọmọ Ìnákojú. nílùú Ìbàdàn. nílùú Ìbàdàn ní ọjà ọba. Ìnákojú Ìbàdàn. bẹ́ẹ̀ni ọjà ọba nílùú Ìbàdàn. agbègbè tó lóko ń bàdàn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ ti máa báyìí bọ̀ náà ó tòjọ́ mẹ́ta. bẹ́ẹ̀ni bàbá. aníkà bíyìn ni àwọn bàbá máa ń sọ nǹkan kan wá ní ìgbà tá àkókò mà àwa kan ń ṣe tiwa ní. bẹ́ẹ̀ni. ìgbà tá àkókò mà àwa kan jẹun tó wù wá ní. bẹ́ẹ̀ni bàbá. ìgbà tá àkókò mà òde tó wù wá là ń lọ. bẹ́ẹ̀ni sà. tí ewúsẹ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n àgbà tó wọ Ọlọ́run kò jẹ́ kí ewu yẹn bá wa ká bá lọ ńgbà náà ńlá fi ní ká jójú sí pé fún àwọn ọ̀dọ́ tó wà láyé àtàwọn àgbà míì náà tí wọ́n mọ̀ pé nǹkan tó ń kù ú bì kan. Yes sir. bàbá ìgbà wo nígbà ẹ̀mọ̀ tẹ́ pé tẹ́ bá rántí ẹ̀ mọ̀ rò pé so yẹ kí n ṣe báyìí sá ẹ̀ sọ gbogbo wọn àgbáyé. ẹ ṣeun bàbá ọlọ́jẹ́ pẹ́ fún wa o. ìgbà tí ìkan tí mo lè ṣàlàyé kan fún yín bẹ́ẹ̀ ni ìgbà tí mo kọ́ ilé tí mo rò pé èmi náà ti di onílé kí n sì lọ máa gbé inú ilé ọ̀dọ̀ mi. mo kàn ṣàdédé rí wípé ṣọ́ọ̀ṣì kankan lálẹ́ wù lẹ́gbẹ̀ẹ́ mi ni. ilé ìjọsìn. ilé ìjọsìn kì í ṣe irú ibi tó yẹ kí ilé ìjọsìn ò ti lálẹ́ wù torí agbègbè ilé gbígbé ni. àwa pera wa jọ pẹ̀lú àwọn landlord association àmọ́ lọ fi ẹjọ́ sùn wọ́n pé èmi ò mọ̀ pé bí olè máa ṣẹlẹ̀ o ìgbà tí wọ́n ṣàdúgbò yín wàá kọ́lé o. agbègbè wa nù. ní agbègbè àwọ̀tán àlàkúta ni. àwọ̀tán àlàkúta ńbàdàn náà ni. ńbàdàn bí ni. àwa lọ bá wọn ní mítìn mo lọ ṣàlàyé fún wọn pé tọ̀ nítorí ó ń ṣẹlẹ̀ yìí o ó lè la èmi lọ o tó di wípé ariwo wọn ò jẹ́ kí n lè sùn rárá àwọn ní tajọ́ ń ṣe mítìn. irú ariwo wo. ariwo ìjọ ṣọ́ọ̀ṣì ni tó bá di ní òru bá látàlẹ́ báyìí aluwo aago 5 ni. wọ́n lù ú débi wípé gbogbo ilé tèmi sì wà lẹ́gbẹ̀ẹ́ wọn èmi ni mò ń gbádùn ariwo yẹn jù tí ò sí àlàáfíà kankan. ìgbà yá mo lọ bá wọn ní landlord association mo lọ ṣàlàyé fún wọn pé tọ̀ ẹ gbà mí o wọ́n dàpọ̀ àwọn ilé ti fẹ́ gba ẹ̀mí mi o. so ẹni tó wá jẹ́ alága wa ń gbà náà torí pé òun jẹ́ ọmọ lẹ́yìn Christian ó wá ní pé òun ò fẹ́ dá sí ọ̀rọ̀ ẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀dọ̀ mi ni wọ́n ń kó sìmẹ́ǹtì sí tí mo gbà wọ́n láàyè ọ̀dọ̀ mi náà ń gbà wọlé tí wọ́n fi ṣe gbogbo tí wọ́n ṣe mi ò bá wọn fi tẹ̀sí ṣe mo dáàmú gbà tí mo wá rí i pé ó ti fẹ́ la èmi lọ mo rí i pé wọn ò fẹ́ gbà látòyọwọ́ àwọn landlord association wọn fẹ́ dá sí tọ̀ mo wá dé ibi iṣẹ́ ọ̀dọ̀ mi mo wá lọ sọ fún ọ̀gá ẹni tó jẹ́ ọ̀gá fún ibi iṣẹ́ mo ní kí wọ́n bá yín ṣẹlẹ̀ sí mi o mi ò rórun sùn mọ́ o wọ́n ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní bàbá báyìí ni bàbá tó jẹ́ ọ̀gá mi gbà náà. ẹ lè dákọ wọn. mo lè dákọ wọn. ẹ wọ bàbá ẹ dákọ bàbá ètò èsì tó ibi tó ṣẹlẹ̀ ní. bẹ́ẹ̀ ni bàbá síjú adé ni tó ní KS Motel wọ́n á lọ ṣàlàyé fún wa pé bàbá nǹkan bàbá yẹn ṣẹlẹ̀ bàbá ní pé tọ̀ kí n ṣe sùúrù o pẹ̀lú wọn o pé àmọ́ kí n lọ fi ẹjọ́ sùn ìjọba láti ọ̀dọ̀ wọ́n fún mi ní nọ́mbà ẹnìkan mo lọ bá wọn ní environmental ó jẹ́ àsìkò bàbá gómìnà Ajímọ̀bí lásìkò gbà náà ó sì ti wà nínú newspaper tèmi gan ti ní pépà yẹn lọ́wọ́ wípé ẹnìkankan àti church ni o àti mosque ni o wọn ò gbọ́dọ̀ pariwo dí ará àdúgbò lọ́wọ́ so mo mú pépà yẹn lọ́wọ́ mo á lọ sí environmental mo lọ report àwọn environmental wa ni pé wọ́n wá tẹ̀lé mi dé àdúgbò wa ẹ̀ ní Àlàkúta ní Àwọ̀tán gbà tí wọ́n débẹ̀ àwọn náà bá wọn lásìkò àti wọ́n ṣe èsì lọ́wọ́ tí wọ́n rí i pé ariwo yẹn ó kọjá sísọ ní ọ̀sán gangan làwọn wá síbẹ̀. ká tó wá sọ pòrò. ó tó wá sọ pòrò ẹ tó tẹ̀lé wọn ní tó dìde wọn ní pé ilé ìpọ̀ wọ́n sì wọlé lọ bá wọn ní kí n má yọjú wọ́n sì lọ bá wọn wípé tọ̀. ìtìjọba wí ni wípé àtẹ́wọ́ yín lásán kò gbọ́dọ̀ disturb ilé kejì tó wà lẹ́gbẹ̀ẹ́ yín. wọn ò tún gbọ́ náà. wọn ò gbọ́ o bàbá. ẹ̀sọ́ bàbá kí ló wá ṣẹlẹ̀. nígbà tí mo wá rí báyìí. kí ló ṣẹlẹ̀. mo wá sick. mo sàárẹ̀ táwọn wí mo lò tó oṣù mo fẹ́ lò tó bí oṣù kan àti ọjọ́ mẹ́ta ní hospital ìgbà tí wọ́n discharge mi lọ hospital mo láti dúró sí ìgboro tí mo fi ọjọ́ jákàlọ́ torí ariwo yìí náà lẹ̀ ń sá fún ni mo sá fún gbàtàrà mi wá tó ṣe dáadáa mo wá padà lọlé mo wá lọ sí meeting ní landlord padà mo ní pé tọ̀ ẹ̀yin landlord o mo ti dé mi ò kú o ẹ wá bá mi mú ìwé àti báírò kẹ́ ẹ kọ sílẹ̀ kí n sáìn sí tàbí kẹ́ ẹ mú fóònù yín kẹ́ ẹ rìkọ́ọ̀dù tí mo fẹ́ sọ ní àárọ̀ yìí o. kí ló dé. bàbá àwọn tí wọ́n ti fẹ́ gba ẹ̀mí tèmi àmọ́ ẹ̀mí mi ò wá lọ sí. mo á fẹ́ ṣàlàyé tèmi náà fẹ́ ṣe fún wọn padà gbà mo wá sọ fáwọn landlord pé mo ń tọ̀ ní báyìí o
èmi ti dé ẹni wọ́n máa rìkọ́ọ̀dù yín o wọ́n ní rìkọ́ọ̀dù wọ́n sì mi máa kọ́lẹ̀ kọ́lẹ̀ kí n sáyìn síwèé tẹ́ bá kọ́lẹ̀ wípé dídé tí mo dé yìí ẹ̀yin kò kú mọ́lẹ̀ o èmi kò kún ọmọdé yìí dídé tí mo dé yìí o ẹ wá jẹ́ kó yé àwọn oníṣọ́ọ̀ṣì ẹgbẹ́ ilé mi o wípé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ prógáàmù kan níjọ́ Sunday Saturday ní meeting wa mo ní tẹ́ bá bẹ̀rẹ̀ ìpàdé tẹ́ bá bẹ̀rẹ̀ ìṣèṣì tẹ́ fẹ́ sí níjọ́ Sunday yìí èmi ò ní sá o àmọ́ mo fẹ́ jẹ́ kó yé wọn wípé every Sunday wọ́n máa gbé ọmọ ìjọ méjì sí ni every Sunday. ìyẹn lè. bàbá èmi wọ́n ti fẹ́ pa èmi náà. ẹ máa sọ. mo á sọ fún wọn nígbà mo wá wí fún wọn làwọn landlord bá ní pé tọ̀ àwọn ò lè wòran o pẹ̀lú eléyìí mo ní èmi ti report ní police station. ẹ lágbára tó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bàbá ẹ lágbára tó bẹ́ẹ̀ ni torí àwọn tí mo súnmọ́ wọn àwọn fún mi ní ẹ lágbára tó bẹ́ẹ̀ ni bàbá èmi kọ́ wọn lágbára Ọlọ́run. wọ́n sì máa gbé ẹ̀sìn lóòótọ́. bàbá bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ wọ́n á promise wọn mo ní tí ò bá rí bẹ́ẹ̀ ẹ lọ́ọ́ màlè ní mí mo ní nǹkan mẹ́ta tí màá fi bá yín jà tí màá gbá wọn jà nǹkan mẹ́ta mo dì mú lọ́wọ́ báyìí ni àwọn ẹnìkan ni wọ́n bá ní pé kí nǹkan mẹ́ta yẹn. ẹ ṣáàwò. wọ́n wá ní pé tọ̀ àkọ́kọ́ ọmọ àfáà tó ló kọ nílùú Ìbàdàn ni mí. wọ́n jẹ́wọ́ agbára fáà. àrògùn sá ni. mo lẹ́lẹ́kejì mo bá wọn ṣe OPC débi tó lámì wọ́n mọ̀ mí níwọ̀nba. ẹ tún lóògùn. bàbá Ọlọ́run ni mo ní sà Ọlọ́run ni láwàlá kwata ni sà. èèyàn náà dáa. mo lẹ́lẹ́kẹta ni wípé ẹni tí mò ń bá ṣiṣẹ́ wọ́n lè ràyàn pa jẹ tí wọ́n bá ní wọ́n kọ́ ràyàn pa jẹ. Síjú Adé ni wọ́n Ọlọ́run gbà fún wọn wọn ò sì fẹ́ ìyànjẹ wọn ò fẹ́ gbìn wọn ò fẹ́ gbìn mo sì ti ṣàlàyé fún wọn. kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. lẹ́yìn ẹ̀ bàbá bí mo ṣe rí i pé wọn ò fẹ́ gbọ́ mo wá dọ́gbọ́n kan gbà mo dọ́gbọ́n yẹn síwájú chọ́ọ̀chì wọn bó ṣe di pé àwọn ọmọ ẹgbẹ́ kalẹ̀ ní abẹ́ ẹgbẹ́ kọ́. gbé kalẹ̀ àwọn náà kó lè bá àrí sáyìn pé nǹkan kan ó ṣẹlẹ̀ báwọn tó kọ́kọ́ fẹ́ wọlé ṣe rí báyìí wọ́n ní pé kí lélẹ́yìí wọ́n sá padà ni. wọn ò rí ìjọsìn ṣe wọ́n sá padà ní bàbá. bí ìjọsìn bá ṣe pọ̀ tó wọ́n sá padà lẹ́yìn ìgbà yẹn ni àwọn landlord ṣẹ̀ṣẹ̀ wá pé ìpàdé àwọn elders ní pé tọ̀ ẹ wá o ẹ má jà wo kíní ìran o àyè ní kò rí bẹ́ẹ̀ o pẹ̀lú àlàyé tọkùnrin ṣe sílẹ̀ fún àwọn nǹkan tó lágbára ni bàbá tàbí wọ́n bá dún lórí tọ́nà. ìbílẹ̀ kan wọ́n gbìyànjú ẹ̀ wò ní sà bẹ̀rẹ̀ tí ń gbà tó yá náà wọ́n á pe meeting àwọn elders àwọn pásítọ̀ yẹn náà wá àti àyà àjọ ọgbọ́n jọ wà bẹ́ẹ̀ wọ́n wà lórí ìjókòó wọ́n wá ní pé tọ̀ kí ni nǹkan tí mo fẹ́ mo ní ntẹ́mi èmi ò sọ pé kẹ́ mọ́ lù lọ́wọ́ ọ̀sán àmọ́ lọ́wọ́ òru tí à ń sùn lọ́wọ́ mi ì fẹ́ mọ́ tọ̀ wọ́n ní pé tọ́ ẹ pé ìyẹn bá ní àwọn ó dínkù so àwọn ládùn náà sì. ẹ̀dán lọ́wọ́ láti sin lọ́hùn. bẹ́ẹ̀ ẹ̀dán lọ́wọ́ kọ́ sà àwọn ṣe tá àti pa èmi wá wò pé tí n bá wòran kí wọ́n pa mí sà èèyàn lọ nìyẹn sà. èèyàn lọ nìyẹn kò sọ fún kankan bẹ́ẹ̀ mọ́. kí ni nǹkan tí ó wá dùn yín jù ń bẹ̀ tẹ́ fi wá ronú pé ǹjẹ́ sẹ̀kọ́ yìí. mo wá wò wípé gẹ́gẹ́ bí nǹkan tẹ́yìn náà sọ wípé ilé ìjọsìn tèmi sì ti kọ́kọ́ wò pé èmi ò kí ń criticize ẹ̀sìn wípé mo jẹ́ mùsùlùmí kí n wá sọ pé gbogbo ìgbésí ayé tí mo lò láyé Christian mo bá ṣiṣẹ́ jù èmi ò dẹ́ criticize ẹ̀sìn àwọn tí mo dẹ̀ bá ṣiṣẹ́ náà rèé wọn ò kí ń ṣe èèyàn tí ń sọ pé àsìkò òórùn tó tí wọ́n bá rí i pé mò ń kírun lọ́wọ́ ni wọ́n ó dòó dèmi tí màá fi kírun tán ni wọ́n á rí i pé àgbàlagbà ìkẹrẹ ọmọ lè sùn nù. bẹ́ẹ̀ ni sà wọ́n á rí i pé wọ́n ní bí mo sì ṣe kinní yìí o kò dẹ̀ kí n tún ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ o ó tó jẹ́ nǹkan tó tún jẹ́. a jẹ́ pé nǹkan yẹn dájú ó lé wọn kó nù jọ ṣùgbọ́n wọ́n bẹ̀bẹ̀ padà. wọ́n bẹ̀bẹ̀ pa ni pé àwọn ọmọ sí ní jẹ́jẹ́. a máa rí yín bá orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Abdulmumin Badirudeen ọmọ iná kojú. tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ ní àkókò yìí tẹ́ ẹ ti dàgbà tẹ́ ẹ ti gbọ́n tí gbogbo nǹkan ti yẹ yín kí lẹ́sìn náà láàrin ìṣẹ́jú péréte. a fi sùúrù tó náà ní sà. ẹ fi sùúrù tó kí nǹkan máa ṣe yín lọ kí ìjọ máa kún. kí nǹkan máa bàjẹ́ a fi sùúrù tó náà. ẹ ṣé bàbá ṣé kọ́ sà. kọjá mi jẹ́ ìpàdé tún di àkókò mi.